àpótí ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ máa sì jáwé olúborí. Oríyọmí Hamzat ló fèsì jáde bẹ́ẹ̀ fáwọn alátakò. Àwọn ọ̀dọ́ Benue gùnlé ìwọ́de tako ìkọlù ìṣekúpani lemọ́lemọ́ gbégidínà àwọn ojú pópó nílùú Makurdi. Ẹfún àbẹ́ẹ̀dì Malik gún orogún ìyá rẹ̀ lọ́bẹ pa nílùú Ìlọrin. Wọ́n tún sọsẹ́ láabi wọn o. Àwọn agbébọn adaranjẹ ṣekú pa ó lé ní 100 èèyàn nípínlẹ̀ Benue nínú ìkọlù tuntun dáná sun àwọn ilé ìkóúnjẹpamọ́sí. Ó ti tó gẹ́ o. Ààrẹ Tinubu Àtíkù ti dá sí ìṣẹ̀lẹ̀ ìkọlù Benue bí àjọ NEMA ṣe ní ẹ̀mí èèyàn tó lé ní 100 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Mo máa gbé àpótí ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, máa sì jáwé olúborí. Oríyọmí Hamzat ló fèsì jáde bẹ́ẹ̀ fáwọn alátakò. Gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ àti olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM, Oríyọmí Hamzat ti kéde síta pé òun yóò di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí òun bá jáde gbé àpótí ìbò lọ́dún 2027. Oríyọmí sọ èyí lásìkò tó ń fèsì sí ìpè kan tó wọlé sí ojú òpó rẹ̀ lórí ètò kan tó ń ṣe lórí ìgbóhùnsáfẹ́fẹ́ rẹ̀. Èèyàn tó pe Oríyọmí ni ó kì í nílọ̀ fún un pé kó má ní èròǹgbà láti jáde gbé àpótí ìbò gómìnà lọ́dún 2027 nípínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ wípé kí àwọn èèyàn má dá àwọn èèyàn kan tí wọ́n ní Ọ̀yọ́ ń pe Oríyọmí Hamzat lóhùn, irọ́ ni wọ́n ń pa. Ẹni náà sọ wípé bó tilẹ̀ jẹ́ pé Oríyọmí ran ọ̀pọ̀ èèyàn lọ́wọ́, ó ní kó má gbé ara lé wọn pé wọn yóò dìbò fún lásìkò ètò ìdìbò. Ó ní wọn kò ní dìbò fún Oríyọmí. Ẹni náà sọ wípé kí wọ́n má jẹ́ kí àwọn èèyàn tàn jẹ. Ó ní kódà ní agbègbè tí ó ti ní iléeṣẹ́ rédíò tí olóṣèlú bá gbé owó lọ síbẹ̀, ó ní Oríyọmí yóò fìdí rẹmi níbẹ̀. Ẹni náà tún sọ fún Oríyọmí pé òtítọ́ ni pé èèyàn dáadáa ni tó sì dáńtọ́, ṣùgbọ́n àwọn aráàlú kò ní dìbò fún. Nígbà tó ń fèsì, Oríyọmí wọ́gi lé àmọ̀ràn náà tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀rọ̀ ìtakoni báyìí kò lè mú òun yàbàrá nítorí ó gbàgbọ́ pé òun lè gbé ìgbésẹ̀ fún ara òun. Ó ní ẹ má ní wọn kò ní dìbò fún òun. Ó lè jẹ́ ẹni náà gan ló ti òun láti gbé àpótí ìbò. Ó ní òun ní ọpọlọ tòun, òun kò fẹ́ gbọ́ irú àmọ̀ràn báyìí mọ́ láyé. Oríyọmí ní tí òun bá du ipò, kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀, òun máa dupò tí òun sì máa jáwé olúborí. Oríyọmí dá ẹni náà tó ń sọ̀rọ̀ wípé kó lè jáwé olúborí lóhùn pé kí ni ìtumọ̀? Ṣé wọ́n mọ ọkàn àwọn èèyàn tó fẹ́ dìbò fún òun ni? Wọ́n ń fi àná ṣèdájọ́ òní. Àwọn ọ̀dọ́ Benue gùnlé ìwọ́de tako ìkọlù ìṣekúpani lemọ́lemọ́ gbégidínà àwọn ojú pópó nílùú Makurdi. Ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ tún jáde síta láti gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tako ètò ààbò tó mẹ́hẹ nípínlẹ̀ Benue. Bó tilẹ̀ jẹ́ pé ètò ojúlalá kan fi ń sọrí ńlá ń lọ lọ́wọ́ lágbègbè ìlú Makurdi, olú ìlú ìpínlẹ̀ Benue, níṣe làwọn ọ̀dọ́ yabo àdúgbò Wúrúkú tó gbajúmọ̀ tí wọ́n sì gùnlé ìwọ́de tako ìkọlù ìṣekúpani nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọ̀pọ̀ àwọn olùwọ́de ló kó sínú aṣọ dúdú tó ní kálukú sì gbé igi ewé ọ̀pẹ àti àwọn pátákó tí wọ́n kọ oríṣiríṣi àkọlé sí. Níṣe ni wọ́n gbégi dínà àwọn ojú ọ̀nà ńlá tí wọ́n sì dènà ìrọ̀rùn lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó, tí wọ́n sì ń béèrè ìfòpin sí ìtàjẹ̀sílẹ̀ lemọ́lemọ́ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ náà. Ìwọ́de ìfẹ̀hónúhàn náà ṣokùnfà ìpayà láàrin àwọn olùgbé ìlú bí wọ́n ṣe gbégi dínà pẹ̀lú bí wọn kò ṣe fún àwọn ọkọ̀ láàyè láti kọjá. Ìwọ́de náà wáyé nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ìṣekúpani ojoojúmọ́, èyí tó ń yọrí sí ikú àwọn èèyàn aláìṣẹ̀ káàkiri ìpínlẹ̀, pàápàá jùlọ ní Guma, apá ìwọ̀ oòrùn Gwari Apa àti àwọn apá ẹkùn míì nípínlẹ̀ náà. A rántí pé lọ́jọ́ àbámẹ́ta Sátidé ní àwọn agbébọn adaranjẹ̀ ṣèkọlù sílùú Yelewata àti Daudu níjọba ìbílẹ̀ Guma nípínlẹ̀ Benue, ṣekú pa 100 èèyàn tó fi mọ́ ikọ̀ agbófinró elétò ààbò. A ò ní ṣe déédéé ikú òjijì o, lọ́la dẹ́dà. Ẹfún àbẹ́ẹ̀dì Malik gún orogún ìyá rẹ̀ lọ́bẹ pa nílùú Ìlọrin. Ó mà ṣe o, ìṣẹ̀lẹ̀ burúkú kan wáyé nílùú Ìlọrin, olú ìlú ìpínlẹ̀ Kwara, nígbà tí ọmọ ọdún 17 kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Malik gún orogún ìyá rẹ̀ Falilat Yusuf lọ́bẹ pa. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní nǹkan bíi aago kan ọ̀sán àná lágbègbè Danialu ní Gàkànbí nílùú Ìlọrin. Teslim tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ olóògbé náà sọ pé
nǹkan bí aago kan ọ̀sán lẹ́yìn tí àwọn kírun jímọ̀ tán ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó fi kún pé Malik jẹ́ ọmọbìnrin kan tí bàbá àwọn ń fẹ́ tó sì gbàtọ́, ṣùgbọ́n obìnrin náà àti ọmọ rẹ̀ ń gbé ilé míì tí bàbá àwọn gbà fún wọn ládùúgbò kan náà. Ó ṣàlàyé pé Malik máa ń jalè ní ilé àwọn, làwọn ṣe ní kó má dé ilé àwọn mọ́. Ó tẹ̀síwájú pé lọ́jọ́ Jímọ̀ lẹ́yìn tí àwọn kírun Jímọ̀ tán ni òun rí Teslim lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn. Teslim ṣàlàyé pé bí òun ṣe ń ti ibi ìrun Jímọ̀ bọ̀ ni òun rí Malik tó ń fọwọ́ ní ìta. Bí ó ṣe rí òun ló na pápá bora. Ìgbà tí òun wọlé lọ lòun bá ìyá òun nínú àgbàrá ẹ̀jẹ̀ tí òun sì ké gbàjarè síta. Bí àwọn ṣe ń sunkún nínú ilé àwọn ni àwọn rí Malik tó padà dé tó sì ti pààrọ̀ aṣọ tó wọ̀. Ibẹ̀ ni òun ti pariwo pé òun ló pa màmá òun. Bí àwọn ṣe ń bi léèrè ni àwọn rí ẹ̀jẹ̀ lára bàtà rẹ̀ tí àwọn sì ti fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ níbi tó ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun pa màmá òun. Teslim fi kún ọ̀rọ̀ rẹ̀ pé títí tí àwọn fi sin màmá àwọn ní nǹkan bíi aago 7 alẹ́ ẹ̀jẹ̀ ò dá lára rẹ̀. Ọ̀kan lára àwọn ará àdúgbò náà, arábìnrin Ọmọ́táyọ̀, sọ pé ìyá Malik tó ń ta òdùkú ti sá lọ nítorí àwọn èèyàn tí wọ́n fẹ́ wá kọlù ú. Akọ̀ròyìn BBC kàn sí alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, arábìnrin Èjìrẹ́ Adéyẹmí Adétóun, ṣùgbọ́n kò tí ì fèsì sí ìṣẹ̀lẹ̀ náà títí di ìgbà tí à ń gbé ìròyìn yìí jáde. Wọ́n tún sọ sẹ́lá bí wọn o. Àwọn agbébọn adaranjẹ ṣekú pa ó lé ní 100 èèyàn nípínlẹ̀ Benue nínú ìkọlù tuntun dáná sun àwọn ilé ìkóúnjẹpamọ́sí. Ìkọlù àwọn agbébọn tuntun dá ọ̀pọ̀ ẹ̀mí àwọn èèyàn légbodò ní abúlé kan nípínlẹ̀ Benue ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní Yalewata, ìlú kan tó wà ní ẹnu ibodè ìpínlẹ̀ Nasarawa àti Benue, tí àwọn aláṣẹ sì ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Gómìnà ìpínlẹ̀ Benue, Hyacinthe Alia, tí kọ̀rọ̀ ojú sí ìṣẹ̀lẹ̀ náà tó gba ẹ̀mí lẹ́nu ọ̀pọ̀ èèyàn aláìṣẹ̀ ní Yelewata. Ó ní kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti gba ẹ̀mí lẹ́nu ẹlòmíràn. Àwọn aláṣẹ ní ó lé ní èèyàn 45 tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ tó wáyé ní àṣálẹ́ mọ́jú ọjọ́ burúkú náà. Ó ṣojú mi kòró kan ni àwọn darandaran tó gbé ìbọn dání ló kọlu agbègbè náà tí wọ́n sì tún kojú àwọn ọlọ́pàá. Ọ̀pọ̀ ilé ni wọ́n dáná sun nílùú Yelewata. Gómìnà Alia sọ wípé pẹ̀lú ìgbàgbọ́, àlàáfíà àti ìṣọ̀kan, àwọn ké sí àwọn olórí ẹ̀sìn àti àwọn olóṣèlú káàkiri ìpínlẹ̀ láti ké sí àwọn ọ̀dọ́ tó ń kóra wọn jọpọ̀ ní ọ̀nà tí kò bá òfin mu. Ní ọjọ́ méjì sẹ́yìn, èèyàn tó lé ní 25 ló pàdánù ẹ̀mí wọn nílùú Makurdi yìí. Bákan náà ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn, èèyàn 25 míì pàdánù ẹ̀mí wọn. Gómìnà Alia rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú láti lo ọ̀nà tí ìjọba ti pèsè láti ké sí wọn tí wọ́n bá kẹ́fín ìwà ọ̀daràn. Gómìnà sọ wípé ìpínlẹ̀ Benue yóò rí pé ìdájọ́ òdodo, àlàáfíà àti ààbò wà fún àwọn aráàlú. Igbákejì gómìnà ìpínlẹ̀ náà, Sam Ode, ṣàbẹ̀wò sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní òwúrọ̀ ọjọ́ Àìkú tó sì ní gómìnà ń ṣiṣẹ́ takuntakun láti gba àlàáfíà láàyè. Gómìnà Alia ti fi dá àwọn aráàlú lójú pé àwọn ti ṣe àfikún ètò ààbò nípínlẹ̀ náà láti dóòlà ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Ọ̀pọ̀ àwọn agbófinró ti wà nípínlẹ̀ Benue báyìí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní kan ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Ìlédùà. Ó ti tó gẹ́ o. Ààrẹ Tinubu, Àtíkù ti dá sí ìṣẹ̀lẹ̀ ìkọlù Benue bí àjọ NEMA ṣe ní ẹ̀mí èèyàn tó lé ní 100 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn èèyàn ìpínlẹ̀ Benue kẹ́dùn lẹ́yìn ìkọlù àwọn afurasí adaranjẹ tó dá ẹ̀mí èèyàn tó lé ní 100 légbodò ní abúlé Yelewata tó wà ní ìjọba ìbílẹ̀ Guma. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà fi léde, Tinubu ké sí àwọn adarí iléeṣẹ́ ọmọ ogun láti wá ojútùú ọ̀nà àbáyọ sí ìṣekúpani tó ń wáyé lemọ́lemọ́ nípínlẹ̀ Benue. Ọ̀nànúgà sọ pé lẹ́yìn àṣẹ Tinubu, àwọn ọ̀gágun níléeṣẹ́ ológun Nàìjíríà ti tẹkọ̀ létí lọ sí ìpínlẹ̀ ọ̀hún. Tinubu kìlọ̀ fún àwọn adarí olóṣèlú àti orí adé ọrùn ìlẹ̀kẹ̀ lágbègbè náà kí wọ́n ṣọ́ra fún irúfẹ́ ọ̀rọ̀ tí yóò máa ti ẹnu wọn jáde, èyí tó lè túbọ̀ fẹ ọ̀rọ̀ náà lójú sí i. Ó ní ìròyìn ìkọlù tuntun tó tún wáyé ní ìpínlẹ̀ Benue bà òun nínú jẹ́ púpọ̀. Àwọn kò gbọdọ̀ fààyè gba irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí láti tẹ̀síwájú àti láti máa tẹ̀síwájú. Ó ní ó ti tó gẹ́. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.